Masha Allah. Qasim. Hayakumullah. Ibi tí ń sọ̀kalẹ̀ náà nù. Masha Allah. Èyí wọn lọ́wọ́ kéwú fún wípé ẹni ó sọ̀rọ̀ yìí ọgbọ́ ọ̀rọ̀ tó dá tó fi béèrè lọ́wọ́ mi yìí ó rí pé àlàyé lélẹ́yìí tí mo ṣe mo jẹ́ kó kálukú ọmọ bóun ni àwọn márkàsì kọ̀ọ̀kan ti rí àti bóun wọn ṣe sílé àfa wọn. ó ti wá àtàwọn míì táwọn ti dákọ náà táwọn náà dá bẹ́ẹ̀ àlè dákọ wọn tán wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí làákà ìwọ ò tí ì gbé wá nísìn tí wọ́n padà máa gbé wá ń gbọ́ báyà á tún máa padà máa jẹ́ àwọn míì tá a bá wá rí ẹnìkan tọ́wọ́ jáde tọ́ ẹ pé fáríwù márkàsì náà ni ó pè rẹ̀ ó ti yé báwọn yóò sì wí pé Sheikh Adama náà là fáfá òun náà ọgbọ́ tọ́wọ́ jáde tọ́wọ́ níbi ìdánwò kan ha láti 1965 kéèyàn ẹsẹ̀ wá lóhùn rí ní 2003 ọgbọ́ kẹ́ni náà wá ní ẹni tó wí ni ẹni tó lóhùn rí ni bákan ni nǹkan kan ni bó ti wí un ó ti gbọ́ wa torí báwa bá tún repeat ẹ̀ bá ní àwa náà wí náà nù ni. náà ọ̀rọ̀ yẹn ni mo wá pè ní ìtì ọ̀gẹ̀dẹ̀ tí mo ní kò tó ń tí a lọ àdábẹ́ tá ẹsẹ̀ máa pọn apáwì èyí ṣe tó fi já sí ọ̀gẹ̀dẹ̀ irú ọ̀rọ̀ ni kí nǹkan méjì ni òní jẹ́ kí n fèsì ní òsì ní jẹ́ sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wípé ọ̀rọ̀ ni ò tó ń tí mo lè fọ èsì lórí ẹ̀ sáà gbọ́dọ̀ ohun tóbi àmọ́ ẹni fèsì lórí ẹ̀ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé àwọn èèyàn wọ́n ti ká ní wọ́n yàn wá sojú gidi bí nǹkan kan bá ti délẹ̀ bí jákùmọ̀ bá ti sọ̀rọ̀ ní ìsìnkú kálukú bá ń sọ̀rọ̀ ẹnìkan onímì kankan bí jákùmọ̀ bá sọ̀rọ̀ wọn ni ha dúndé o ní òjò mo ti wá sọ wípé gbogbo ajá tí bá gbó kọ́lá àmàlẹ̀ lóko mọ́ nísìn tọ́lá àwọn ajá pọ̀ tí wọ́n fẹ́ gbó. torí òkò wa ti di gold. òdo wa ti gold bí bá ní gbogbo ajá tó gbó lámàlẹ̀ lóko wọ́n padà máa wá ta òkò ní 10,000 ẹyọ kan. bẹ́ẹ̀ni níjọ́ ní tó wá máa rọ́ máa ra òkò 10,000 ẹyọ kan lérí pé ajá kan ń gbó Qasim. ọ̀pọ̀lọpọ̀ ajá tí bá ń gbó ní ìsìnkú sọ pé a máa fi ọ̀pọ̀lọpọ̀ ọ̀lẹ̀ ni. a ní máa dáhùn èèyàn lóhùn ma. wọ́n lọ́rọ̀ wa wo gbọ́ èmi náà mo ti wá alínú makọ́ọ̀lì. So mo ti wá dẹ ọ̀rọ̀ mi ìjọ́rọ̀ mi ọ̀pọ̀ ma inú ìjọ́rọ̀ mi ọ̀pọ̀ òun ní fi sọ wípé ọ̀rọ̀ ẹni yéé ṣe ń tá gbọ́dọ̀ máa pọ́n èyí ṣe tá à ń fi nípa Qasim ọ̀rọ̀ mi àwúwo ọgbọ́ ẹni tó tọ ọ̀rọ̀ ni ó sì wúwo ọ̀rọ̀ tó bá wúwo tẹ́ni tó sọ ọ̀rọ̀ ni bá wúwo káì kò sí bí nǹkan náà ṣe lè wò ó tó tí n bá rí pé ni ó sọ̀rọ̀ yìí wúwo ọ̀rọ̀ yìí sì wúwo ó sì sọ̀rọ̀ náà sí ààyè tó wúwo èmi máa wáyé sí tó bá wúwo tó ju ọ̀rọ̀ ni lọ láti jùlẹ̀. Masha Allah hayakumullah. suma billahi alladhi la ilaha illa huwa ọlọ́run sì tún dá mi lẹ́dàá kan wọ́n là Qasim. Naam. tí n bá fẹ́ wù nkè máa hu tegbò ni àtegbò àtẹ̀tuntun àtẹ̀ka àti gbogbo ẹ̀ ọ̀rọ̀ ti wá di pé bẹ́ẹ̀ lómi bá ti wá fọwọ́ kan baba Sheikh Adam àbọ̀ fọwọ́ kan baba Mudiru bẹ́ẹ̀ mi bá bẹ́ fọwọ́ kan ń tọ̀ ń padà gbogbo ngi tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ń tọ̀ ń lè máa gé a máa hu gbogbo ẹ̀ a hu tọ̀hún a kàn máa bẹ́ gbogbo ẹ̀ lọ àwọn èèyàn wá ní èé ṣe tó a máa ṣe bẹ́ẹ̀ mo ní mo yọ̀ǹda mo ní ìtúnṣe bẹ́ẹ̀ má kọ́lọ́n kó fún mi ń sùúrù rẹ̀ kó fún mi ń sùúrù rẹ̀ kó sì jẹ́ ń lè ṣe bẹ́ẹ̀ èyí sì ti ń gbìyànjú àti máa ṣe bẹ́ẹ̀ láti máa dákẹ́ má fèsì fáwọn èèyàn má àmọ́ ń tọ́ bá kan àfa wa báwa bá tiẹ̀ ní fèsì a sì máa ṣàlàyé irú èyí tá à ń ṣe yìí kó lè yí àwọn èèyàn pé bí tí ń ríre àti bí tí ń ṣẹlẹ̀ rí o ó kálukú náà ó lè máa wá dáa ẹni wọ́n wá sọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó sọ sí baba Mudiru ọ̀rọ̀ náà máa wúwo púpọ̀ wàláhi làzim kọ́dà ọ̀rọ̀ yẹn wúwo débi wípé ó sì bà mí nú jẹ́ wípé bí n gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀gbọ́ n tún gbọ́dọ̀ sọ̀rọ̀ ó bà mí nú jẹ́ pé wọ́n ní má sọ̀rọ̀ mọ́ ìwọ̀n ń ká mi la wípé wọ́n sì ní má sọ̀rọ̀ mọ́ ibi tí n ti ń banújẹ́ yìí mo wá gbé làákà yìí wá mo ẹ̀sìn wá fi làákà yìí yanjú ẹ̀ mo wá rí wípé ẹni ó sọ̀rọ̀ yìí bàbá wo ọ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ èèyàn tọ́lọ̀ ń bùn ní àrò látẹ̀ máa pè ní ọba sí tàtà sọgbọ́ ọba kíá fìlìjì sí mi ọ wá sọ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ náà tó tún wúwo ó ti yé wọ́n á wo wípé ẹni ó sọ̀rọ̀ yìí
ọ̀rara gbé ọ̀rọ̀ tí ọ̀sọ̀ọ́lẹ̀ yìí téèyàn wí pé ẹni àkàyè ẹni sọ̀rọ̀ yẹn rárá gbé nígbà mo wá wò ó tí mo wá wò pé abẹ́ ń fèsì mo wá ní ẹni fèsì máa ń bó mo ti wá lọ tí ìfẹ́ ní fèsì mo wá lọ wo alkiyamul inzaniya. hayakumullah. ọ̀ndà bẹ̀ mo wá lọ alkiyamul inzaniya. ẹ wá wo dà sẹ́ni ọ̀sọ̀rọ̀ yìí tóbi so ó tóbi lára alọ́ tóbi la so ọ̀rọ̀ tọ́sọ̀ yìí sì wo ọlọ́rọ̀ ń wo báwo lòun gan tọ́sọ̀ ọ̀rọ̀ ti wé. naam. kí ni àwọn fasus àbí kí lè máa pè é kilowatt báwo lẹ ní ọ̀sọ̀rọ̀ yìí ti wé mo á rí i pé ní ọ̀sọ̀rọ̀ yìí ó lò pátápátá ọgbọ́ ní gbogbo ọ̀nà tíyẹn máa gbà ṣe kí ni tíyẹn máa gbà lò bí ọ̀rọ̀ tó wo bá wá jáde lẹ́nu ẹni tí ò wúwo kọ́sìm lápèjúwe ní sìnkún lẹ́nìkan bú pírẹsidẹ́ǹtì ó ti yẹ wọn ni àkọ́ bú pírẹsidẹ́ǹtì ń kálukú wa ń pariwo nígbà wọn wà á gbẹni tó bú pírẹsidẹ́ǹtì wọn á bá lọ́dọ̀ ológogoro tí ń tọ́tí ṣe òsìgẹ́tì bẹ́ẹ̀ kí wọ́n ti ń wá kí wọ́n bá wọn ni tàlẹ́ ló pírẹsidẹ́ǹtì nílé yìí kò sí tí ó yí àwọn yìí wọn kọjá kí wọ́n padà sọ́dọ̀ pírẹsidẹ́ǹtì wípé àwọn rìn ẹ máa bá ṣe ti yín lọ ẹnìkan kò bú yín èyí wọn lè mí fi sọ wípé ọ̀rọ̀ yẹn lè wúwo lóòótọ́ àmẹ́nu bí ọ̀rọ̀ òun ti jáde ẹnu bí tí ò ní túmọ̀ ni ṣe ọtí gbọ́ kọ́sìm so gbogbo orú àwọn nǹkan bá ní àti dépò sísan ká máa yẹ̀ wò ká tó lè máa sọ pé ròdúdú wípé a fẹ́ fèsì ntí lágbájá ni wí so èyí òun ni ìbéèrè tó béèrè wípé kí ló fà á tí ó fi rí báyìí òun nù ojú wo làá wá fi wo ojú tá a wá fi wò nù torí tá a bá ní a máa fọ èsì irú ẹ̀ bàbá Mudiru sì ti sọ fún wa wípé anything tó bá ti jáde ńbẹ yẹn ẹnìkan kan ọgbọ́dọ̀ sọ nǹkan kódà wọn tún kọ sójú kìíní báyìí àyè bẹ́ẹ̀ kọ́ bí n bá wá sọ̀rọ̀ níṣẹ́ àyè wà ní kọjá kún ẹ̀kọ́ dàpọ̀ tó gbọ́dọ̀ sí Mudiru lẹ́nu òun mo ti gbọ́ òun ó ti wá ìbéèrè tó béèrè ló jẹ́ ń ṣe àwọn àlàyé wọ̀nyí so ó ti gẹ́t àlàyé ó sì kílíà ó sì kílíà dáadáa bí ó ti rí nu.